ẹ̀yin ẹjẹ́ òdìjọ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ní ìsìn National Television of Nigeria Television Authority INTA ọ̀dọ̀ Sultan ni wọ́n wà wọ́n ò ní sí lọ́dọ̀ tí wọ́n lè Yorùbá ṣọ́tán ẹ̀yìn kan rúnmọ́númọ́nú nù yàrá ayé ní ẹni kankan ọgbọ́ ayé ọgbọ́ àbùkù ní ẹ̀tẹ́ ní ẹ̀sìn dé ẹni kankan ọgbọ́ ìjọ àwa àti múdéèkì ilẹ̀ ọ̀sẹ̀ àwẹ́kọ̀sẹ̀ méjì ẹ múdéèkì ilẹ̀ ayé ọgbọ́ èyí tí Sultan bá sọ lẹ́ǹtì ó gbé tẹ́ǹtì bá rìpọ́ọ̀tù ẹ̀sán Channel Television ó gbé TVC ó gbé Arise TV ó gbé gbogbo television station tó wà Nàìjíríà ó gbé gbogbo television station tó wà lágbàáyé ó gbé Al Jazeera máa rìpọ́ọ̀tù ẹ̀ BBC máa rìpọ́ọ̀tù ẹ̀ gbogbo radio station máa rìpọ́ọ̀tù ẹ̀ wọ́n ní rìpọ́ọ̀tù tí yìí torí pé sọkúfọ lẹ̀ ń sọ ilé ń sọ yẹn kò bá ayé mu kò bárùn mu ẹ wà ní ayé 21st century ẹ wá ń lògbé sí ayé 17th century táyé ò rántí mọ́ ajókòó kalẹ̀ yẹ́yẹ́ ìwọ́sọjọ́ ti ẹ jẹ́wò láyé bẹ̀rẹ̀ àwẹ̀ jẹ́wò lábẹ̀rẹ̀ àwẹ̀ jẹ́wò lábẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀yìn kan ẹlú ẹ lọ ṣe mítìnì àti ṣèpàdé tán jọba yẹn lábẹ̀rẹ̀ àwẹ̀ aláwo ní gbogbo ẹni tí bá ń tẹ̀lé irú ọ̀nà bẹ́ẹ̀ kò bẹ́sìn wà mọ́ kò bẹ́sìn wà mọ́ ẹ wá wo nǹkan ẹ̀yẹ́ kí n mú ọ̀rọ̀ Ibn Taymiyyah kan wá àfáà al-Allama Ibn Baz rahimahullah nínú ọ̀rọ̀ wọn wọ́n ní fa iyyaka an tuti'aka min amrika bil batil hey ṣọ́ra rẹ̀ níbi à ń tẹ̀lé àṣẹ tó ní ìbàjẹ́ nú àṣẹ tó rò pọ̀ mọ́ ntọ́lọ́mù ọ̀fẹ́ ṣọ́ra ẹ̀ níbi à ń tẹ̀lé walau kana akhaka kódà kó ṣe pé ọmọ ìyá rẹ̀ ló pàṣẹ yẹn ò gbọ́dọ̀ tẹ̀lé walau kana abaka kódà kó jẹ́ bàbá rẹ̀ ló pàṣẹ yẹn ò gbọ́dọ̀ tẹ̀lé ẹ wo nǹkan àwọn àbá sọ pé àṣẹ tí bàbá wa bá pa tó bá ti takòtò lọ́hùn tó mú ìbàjẹ́ lọ́wọ́ àgbọ́dọ̀ tẹ̀lé tí ìyá wa bá pa tó bá takòtò lọ́hùn àgbọ́dọ̀ tẹ̀lé nínú ìyá wa àtàfà wa ta ló tóbi jù o tí wọ́n fi rò pé tàfà rẹ lọ gbọ́dọ̀ máa tẹ̀lé arìndín ọmọ kéwú ní ọmọ tẹ̀lé àfà rẹ ní ìbàjẹ́ àfà rẹ sọ tí ọ̀dà àfà rẹ ṣe tí ọ̀dà ọwá ní àfà mi ní ìgbọ́dọ̀ ṣẹ́ àti wà àtàfà rẹ lẹ́jọ́ jìyà láti àmọ́ ọlọ́run àtàfà ẹwà ò ṣẹ́gun báàsì wá sọ pé wà láà tó tẹ́ ahadan fil batil abadan láyé ò gbọ́dọ̀ tẹ̀lé nìkankan tó bá tọ́rọ̀ bá ti débi ìbàjẹ́ ò gbọ́dọ̀ tẹ̀lé nìkankan ṣẹ́gun báàsì wá sọ pé òun òrórí sọ ọ̀rọ̀ yìí òun lẹ́rìí látorí ahán ànábì sọ pé innama ta'atu fil ma'ruf in tá ń pè ní ká tẹ̀lé èèyàn òun ni kó jẹ́ bí dáadáa o ibi dáadáa là náà tẹ̀lé èèyàn sí o torí pé la ta'ata li makhluqin kò sí títẹ̀lé kan fún ẹni tá a dá fi ma'siyatil khaliq kó fi wá lọ máa ṣe ọlọ́run tó dá wa o fẹ́ tẹ̀lé èèyàn ó ṣe lọ́n tó ọgọ́ àfáàwọ̀ òbínú èyí gbọ́dọ̀ sọ̀rọ̀ àfáàwọ̀ òbínú àfáàwọ̀ bínú bí wọ́n bá bínú tó bá jẹ́ bí ọ̀rọ̀ tọ́lọ́ bọ́lọ́wọ̀ bá ti bínú ẹ̀fẹ́ ìta ń wí ní sí àwọn mí ò tún bínú lọ́wọ́ kàn wá pẹ̀lú pẹ́nìkan bínú tọ́lọ́wọ̀ ọba ti bínú ó dẹ̀ lómi ìtúnlé jáde ní ìsìn tó tún pọ̀ ẹ má gbọ́ Ògbómọ̀ṣọ́ tún dé láti ó fúnẹ̀rà ó kí ẹsẹ̀ máa tù ọlọ́run lèmi àti ẹjọ́ lọ́rọ̀ kì í ṣe wọ ọba àforísọlẹ̀ kó bọ́lọ́wọ̀ ọba ti bínú ìjókòó tán ó ń bínú arìnrìn máa bínú ẹ wo nǹkan ẹjẹ́ ń kádìí sí eléyìí kí n parí túbà tó ní ìsibí ó sì gùn pọ̀ jù báyìí lọ wọn kí n parí ẹ̀ báyìí ẹgbàdìí sí